ṣé olórí mi tó pàṣẹ ní tí ò jẹ mọ́nù wọn pé gbà tí ì tí ì parí mo lè mọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbà mo ti pa lórí kò jẹ mọ́ nǹkan kan mọ́. ẹ ká sọ ma ẹ má bínú pé mo gba díẹ̀ nínú àkókò yìí. kò sí ìbínú bẹ́ẹ̀. mo rí i pé ẹ wá ya fíìmù lórí rẹ̀. bẹ́ẹ̀ ni àwa ya fíìmù. kí ni táìtù fíìmù tẹ wá yà? ẹsẹ̀ bàtà kan. ẹsẹ̀ bàtà kan. bẹ́ẹ̀ ni. àlùbáríkà wọ̀. àmín o Jésù. láti Àpáta Ọ̀rọ̀ TV worldwide ni mo ti wá. ẹ kú iṣẹ́ olówó sàgbàdọ̀tì. àmín mà. mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ bá dẹ̀ gba ìbéèrè náà ẹ̀bùn àbàdàn wà fún yín. kò sí wàhálà ẹgbọ́n sọ. mo fẹ́ kẹ́ bá mi fi adìẹ pa òwe 10 péré. iṣẹ́ ńlá orin kéwú orúkọ tèmi ni Shakrat Ọmọbẹ́wájì adìrẹ ìrànà ìṣòwò àjẹgbé adìẹ bà lókùn ara òrókùn ara òradìẹ di méjì adìẹ funfun òmò rẹ̀ lágbà di 3. ìkẹta bóyá ẹ lọ múnú tèmi yé mi. ẹ lè rí ju 3 lọ. lè rí. ẹgbọ́n ẹ̀yin ará ilé ṣe lè bá mi béèlì màánù ẹ bá wa parí òwe èyí tó kù. wọn ò mọ gbogbo ara ilé èmi náà kọ o ṣé olórí mi tó pàṣẹ ní tí ò jẹ mọ́nù wọn pé gbà tí ì tí ì parí mo lè mọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbà mo ti pa lórí kò jẹ mọ́ nǹkan kan mọ́ ní tó fa mi. ṣe ẹ ti gbọ́ báyìí. ẹ gba béèlì ni Ọlọ́run gba béèlì tí náà ẹ sì bá wa wò ó ẹ kọ́mẹ̀ntì ẹ ṣíẹ ẹjọ́ torí Ọlọ́run àlùbáríkà yóò wọṣẹ yín ẹ ní ṣàṣetì ní orúkọ Jésù ẹ ṣe gbọmọ ẹni tó bá mọ òwe náà kó bá wa táìpù ẹ sí abẹ́ comment section fídíò yìí ẹ ṣe gan láti.